àwọn ọ̀nà wa tó ti bàjẹ́ ló jẹ́ ká ra mọ́tò bọ̀gìnì olówó ńlá fáwọn aṣòfin o. Àwọn sẹ́nẹ́tọ̀ ló sọ bẹ́ẹ̀. Látàrí awuyewuye tó wáyé àti òkò ọ̀rọ̀ táwọn aráàlú ń sọ bá àwọn aṣòfin àgbà àtàwọn aṣojúṣòfin àpapọ̀ l'Àbújá lórí òbítíbitì owó tí wọ́n fi ra àwọn ọkọ̀ ìgbàlódé bọ̀gìnì fún ara wọn. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa ti sọ pé bí kò bá nídìí ẹ̀ṣẹ̀ kì í déédéé ṣẹ́ àti pé ẹni tí kò gbọ́ tẹnu ẹ̀gà ní sọ pé yẹ kó ń pàtó. Wọ́n ní ohun tó mú káwọn ná adúrú owó ọ̀hún sórí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ìgbàlódé ni pé kò sẹ́ni tí kò mọ báwọn ojú ọ̀nà wa gbogbo ṣe rí lórílẹ̀‐èdè yìí. Wọ́n láwọn ọ̀nà wa kò dáa, àwọn ọ̀nà náà lè ba ọkọ̀ tó bá dángájíá jẹ́ kíákíá, torí ẹ̀ làwọn ṣe gbọ́dọ̀ ra ọkọ̀ tó dúró gírí ńlẹ̀, èyí tí yóò rí ara gba ìyàsí tí ìnáwó àtúnṣe rẹ̀ yóò sì dínkù fọ́dún 4. Àwọn aṣòfin náà tún ní kò sí nǹkan bàbàrà nínú ọkọ̀ olówó ńlá táwọn rà, àti pé ìwà arítẹnimọ̀ wí làwọn tó ń fẹnu àbùkù kan àwọn aṣòfin lórí ọ̀rọ̀ yìí ń hù. Bẹ́ẹ̀ ọ̀pọ̀ mínísítà nílẹ̀ yìí ló ní wọ́n ń lo ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ìgbàlódé olówó ńlá tí wọ́n ń pè ní SUV. Wọ́n ní mínísítà míì ní 3 tí kò sì sẹ́ni tó sọ̀rọ̀ nípa wọn. Alága ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé tó ń rí sí nǹkan èlò àwọn aṣòfin àgbà sẹ́nẹ́tọ̀ Sunday Karimi ló gbèjà àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ọ̀hún lásìkò tó ń dáhùn ìbéèrè lọ́wọ́ àwọn oníròyìn nílùú Àbújá lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 24 oṣù kẹwàá ọdún 2023 yìí. Karimi ní ó ya òun lẹ́nu pé ọ̀rọ̀ táwọn aṣòfin tí wọ́n ra mọ́tò Land Cruiser àti jíìpù Prado ti 2023 model fún ara wọn làwọn lámèyítọ́ kan ń gbà bí ẹni gbagbá ọtí. Wọn kò sì rí táwọn mínísítà tí wọ́n ń lo mọ́tò 4. Ó láwọn mínísítà míì ní Land Cruiser 3, wọ́n tún ní jíìpù Prado àtàwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ míì tí kò sẹ́ni tó rí tí wọ́n sọ. Ẹ ó rántí pé títí dàsìkò yìí ni awuyewuye ṣì ń lọ lórí ẹ̀rọ ayélujára nípa báwọn aṣòfin náà ṣe láwọn fi $100 mílíọ̀nù 160 million ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún aṣòfin kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ àròpọ̀ gbogbo àwọn aṣòfin tí wọ́n ra ọkọ̀ náà fún jẹ́ 469. Lórí ọ̀rọ̀ yìí ni ẹgbẹ́ SERAP, ìyẹn Socio-Economic Rights and Accountability Project, ṣe gba ilé ẹjọ́ gíga ìlú Àbújá kan lọ lọ́sẹ̀ tó kọjá pé kí wọ́n dá àwọn aṣòfin náà lọ́wọ́ kọ́ láti má ṣe ra mọ́tò tówó rẹ̀ bù àyà bẹ́ẹ̀. Àròpọ̀ owó tó jẹ́ bílíọ̀nù 62 ó dín díẹ̀ 57.6 billion naira títí tí ìgbẹ́jọ́ náà yóò fi parí. Àmọ́ ní báyìí àwọn aṣòfin ti ní ọ̀nà tí kò dáa ló fà á táwọn fi ní láti ra ọkọ̀ yìí, àti pé kò sí bí ọ̀bọ àwọn mínísítà ṣe orí tí náà kí àwọn aṣòfin náà kò ṣe o. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.